ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá ọjọ́ tòní tí ń ṣọjọ́ Tuesday March 31 ọdún 2026 tá a wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí mo kí kò parí oṣù March mo ṣe ní ìwúre wípé gbogbo ìdààmú wàhálà ìfòòró wa pátá yóò parí pẹ̀lú oṣù March yìí láṣẹ Èdùmàrè, kò ní bá a wọnú oṣù tuntun láṣẹ Ọlọ́run Ọba. Ẹ̀yin tẹ́ ń wò mí bá ń ṣe fídíò yìí kó jẹ́ òun láti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ọjọ́ iṣẹ́ báyìí ló jẹ́ fún yín o. Ẹ̀ẹ́bì sì bí ẹ̀gàn ju tàná lọ ọjọ́ tó ń jẹ́ tó ṣe é pẹ́ ní láti fètò sí nǹkan yín. Kẹ́rí dájú pé ẹ tún kọbi ara sí ìlera ara yín tó wọ́pọ̀lọpọ̀ yín tẹ́ bá jí lówó ọjọ́ tòní ara tí ń fẹ́ máa ròyìn bákan ara lè fẹ́ máa ròyìn díẹ̀ látara àwọn tí tẹpámọ́ṣẹ́ tẹ́ tí ń tẹpámọ́ṣẹ́ láti jọ́ mẹ́ta ó ti ń jẹ́ kó rẹ́yìn tẹ́. Fún ìdí èyí tíṣẹ́ bá pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lórí ẹ̀. Ẹ ṣe níwọ̀n tẹ́ bá lè ṣe kẹ́sì rí dájú pé ẹ tún falẹ̀ mọ́ ìlera ara yín ní ẹ̀gbẹ́ kan. Ọjọ́ àtúntò wà lọ́jọ́ tòní jẹ́ ẹ ṣàtúntò gbèsè ayé yín lẹ́wọ̀ àwọn nǹkan tẹ́ ń ṣe ní iṣẹ́ tó dàbí ìgbà pé ó ń dín ẹnájì yín ju bó ṣe yẹ lọ ẹlẹ́wọ́ gbọ́dọ̀ lè dá sí tí iṣẹ́ yẹn lè tún fi rọlẹ̀ díẹ̀ tí òfin ní máa dín ẹnájì yín ju bó ṣe yẹ lọ mọ́. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní kí ẹ fi ọgbọ́n ṣe. Ọwọ́ ìrọ̀lẹ́ òní ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan èròǹgbà kan lè fẹ́ máa wá sí yín lọ́kàn bí èròǹgbà tí ó tọ́ sí olólùfẹ́ yín ẹ rí dájú pé neglect àwọn èròǹgbà yẹn kó má bàa bí ṣùgbọ́n má bàa bí nǹkan tó ṣe é pé á padà fa yánpọnyán rẹ̀ á padà fa ìjà. Ẹ dínà sáwọn èròǹgbà tí ó tọ́ sí olólùfẹ́ yín ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ fẹ̀lẹ̀ ṣe kí ẹ fọgbọ́n ṣe ẹ think positive ẹ má think negative rárá kí lè jẹ́ kí àníyàn tó olólùfẹ́ yín kó gún régé dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem, nípa àbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò ṣeé ṣe kí ìṣù wáyé tẹ́ bá fọgbọ́n ṣe. Nípa ọ̀rọ̀ owó náà sì kò sí wàhálà rárá. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àárọ̀ tí aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ fún yín látàrí pé àwọn nǹkan yín ṣeé ṣe kí ó tún lékún sí. Ẹ máa rí nǹkan ọ̀dùnnú ẹ máa rí nǹkan ayọ̀ lọ́jọ́ tòní. Lójijì báyìí ó ṣeé ṣe kí ẹ yà àwọn kankan tó ṣe é pé lójijì á bí oore fún yín tàbí káwọn kankan sọ sí yín lọ́kàn lójijì tó ṣe é pé tẹ́ bá tẹ̀lé á ràn yín lọ́wọ́ á bí àǹfààní tó pọ̀ fún yín dáadáa ní ọjọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa rí nǹkan ọ̀dùnnú ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa. Àyíkáyè tẹ́ bá ti ń ṣiṣẹ́ gan àwọn èèyàn máa gbóríyìn fún yín dáadáa tó ṣe pé iṣẹ́ tẹ́ bá dáwọ́lé àṣeyọrí báyìí ní tiyín ní ọjọ́ tòní. Wàá dára kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín ẹ sì rí dájú pé sa akitiyan yín lórí iṣẹ́ tí ẹ bá ń ṣe pátápátá ẹ sa akitiyan yín láti rí dájú pé iṣẹ́ lọ dáadáa ní ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà rárá nípa àbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí problem bẹ́ẹ̀ sì ni iye owó wà fún yín pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o látàrí pé ẹ̀yin àti mọ̀lẹ́bí ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa ẹ̀yin àti fámìlì yín kan máa gún régé dáadáa láàrin yín púpọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí èèyàn kan nu mọ̀lẹ́bí kí ẹjọ́ fẹ́ ní kankan tí ẹ máa ṣe papọ̀ tàbí kí wọ́n ṣe kankan tó ṣe pé á mú kí inú ìdùn kí ayọ̀ yín kún ní ọjọ́ tòní. Ẹ̀yin náà sì lè tápá bá ka ẹ gbìyànjú láti ṣe dáadáa sí ilé tó bá ṣe ń pẹ́ fẹ́ ṣàtúnṣe ilé ni ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ló dára kẹ́ pa àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti rí inú fámìlì bí ẹ̀gbọ́n bí àbúrò tàbí bí arúgbó tó ṣe pé tọ́jọ́ mẹ́ta ti ṣẹ́ẹ̀kì wọn ẹ gbìyànjú láti pè wọ́n láti ṣẹ́ẹ̀kì wọn lọ́jọ́ tòní ṣàlàáfíà lọ́wọ́ àṣekò sí pàlà àṣekò sí dààmú tẹ́ bá ṣe èyí ó máa lóore nínú púpọ̀ nínú tí wọ́n náà dùn láti gbóhùn yín ní ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín lè ní kò sí wàhálà báṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ tí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àtàwọn alásùnmọ́ yín ajágere á lọ dáadáa lọ́jọ́ tòní. Kò ní sí wàhálà kò ní sí ìdààmú ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ẹ ní láti fi ràrò jinlẹ̀ nípa ọgbọ́n tẹ́ lè dá àtọ̀nà tẹ́ lè gbégbà lórí nǹkan tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ láti jẹ́ kí nǹkan náà kó tayọ kó já sí àṣeyọrí fún yín. Pàápàá ẹ lè bá fámílì jíròrò lọ́jọ́ tòní bí ẹ̀gbọ́n àbábúrò tó ṣeé ṣe kí jíròrò yín kí ó bí àǹfààní kó bí oore fún yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pọ̀ rẹ ní máa dá ṣáká púpọ̀ àti máa fìdí múlẹ̀ ẹ lè fi béèrè eré ẹ lè fi pàṣẹ eré ẹ lè fi béèrè àǹfààní lọ́wọ́ ẹnikẹ́ni ní ọjọ́ tòní ó ṣeé ṣe kí ẹ rán àǹfààní náà jẹ. Bẹ́ẹ̀ sì ni ẹ lè kéré tàkókò díẹ̀ láti fi gbórí yín mú láti fi gbẹ́lẹ́dà yín mú láti fi bá a ní gbólóhùn ó ṣeé ṣe káwọn gbólóhùn tí ẹ béèrè yìí kí ó padà wá sí ìmúṣẹ. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí problem. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní o láti bíjọ́ mẹ́ta gan ìṣòro owó báyìí ló bá yín o bẹ́ẹ̀ sì fẹ́ rí i gbámú bẹ́ẹ̀ fẹ́ rà ánú gbà àwọn kan wà wájú níbi bùkátà àwọn kan wà wájú níbi gbèsè tó ṣe é pé ẹ wò pé mo fẹ́ san gbèsè yìí mo ní lówó fún gbà mo ní lówó fáwo
owó yẹn báyìí ló mú lọ́kàn yín gidi gan láti jọ́ mẹ́ta tó sì jẹ́ pé ọjọ́ tòní kò dára kẹrẹ̀ pẹ̀tẹ̀ rárá. Ẹ má jókòó láì ṣe ohunkóhun, ẹ fọ́n síta, ẹ jáde láti wá oore, ẹ jáde lọ láti wá bóyá fẹ́ dá. Ẹ rí dájú pé ẹ polówó iṣẹ́ yín, ẹ rí dájú pé ẹ ṣàwó pàtàkì tìyàn láti rí pé gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ ó tó yín lọ́wọ́, pàápàá lórí àwọn bùkátà tẹ́ fẹ́ gbọ́ lásìkò yìí, àbá àwọn nǹkan tó wà lọ́rùn yín tí ẹ nílò owó fún lásìkò yìí, gbogbo ẹ̀ ṣeé ṣe kí ó padà rí bí ẹ ṣe ń fẹ́ ní ọjọ́ tòní tẹ́ bá tẹpá mọ́ iṣẹ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín kò sí problem. Nípa ọ̀rọ̀ owó sì rèé, kò ṣeé ṣe kí owó wọlé tẹ́ bá tẹpá mọ́ṣẹ́. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23. Ẹ kíyèsára lọ́jọ́ tòní o, ìjà èyí tó lágbára lè bẹ́lẹ̀ láàrin èèyàn tó lólùfẹ́ yín ní òjijì lọ́jọ́ tòní tẹ́ bá kíyèsára, ẹ fẹ̀lẹ́ ṣe kẹ́ fọgbọ́n ṣe, ẹ má hùwà òjijì. Bẹ́ẹ̀ sì ní láàrin méjì ó ṣeé ṣe kí ẹ rí àǹfààní jẹ náà ní ọjọ́ tòní. Àǹfààní lè wáyé látọ̀nà jíjìn, ó lè jámọ̀ràn, ó lè jẹ́ owó, ó lè jẹ́ èrè gbogbo, ó lè wáyé látọ̀nà jíjìn lọ́jọ́ tòní tó ṣe gbé lójijì lè máa ṣẹlẹ̀ tí á sì mú kí inú yín dùn káyọ̀ yín kún nítorí olólùfẹ́ yín. Ẹ kíyèsára púpọ̀ púpọ̀, ẹ má bẹnikẹ́ni jà àbí fáfáǹfà lọ́jọ́ tòní kó má lọ jẹ́ nǹkan tó máa lágbára tó máa di pé ìjà náà búrúta rẹpẹtẹ. Kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Tẹ́ bá rí pé olólùfẹ́ yín bóyá tí ń bínú sí yín, kẹ́rí dájú pé ẹ fẹ̀lẹ́ ṣe, ìyẹn mú sùúrù lò dáadáa kí gbogbo èyí kó fi kásẹ̀ ńlẹ̀. Àfàìṣe bẹ́ẹ̀ ó lè bí ìjà tí ó ní agbára, tíjà náà sì lè fẹ́ gba ẹ̀jẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Kí ẹ kíyèsára ní ìdàkejì náà sì rèé, ẹ ní láti fẹ̀lẹ́ ṣe. Nípa àrùn ìrìn àjò lọ́jọ́ tòní, ìrìn àjò ọ̀nà jíjìn ó ṣeé ṣe kí ó ní ewu púpọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Accident lè fẹ́ wáyé ní ọjọ́ tòní fọ́pọ̀ yín tẹ̀ ń lòràwọ̀ yìí. Accident yìí sì lè la nǹkan kí ìkan lọ tẹ́ bá kíyèsára. Ẹ má travel ọ̀nà jíjìn rárá lọ́jọ́ tòní, kẹ́ fẹ̀lẹ́ ṣe, kẹ́ fọgbọ́n ṣe. Ọwọ́ wọ̀ lọ́jọ́ tòní sì rèé, ẹ kíyèsára, kẹ́ fálẹ̀mọ́ àdúrà dáadáa tó ṣeé ṣe kí nǹkan aburú kó fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá yín tẹ̀ ń lòràwọ̀ yìí, bíi kí wọ́n wọ́n kan nínú afẹ́fẹ́ tàbí nǹkan tó jọmọ́ spiritual attack. Kẹ́ kíyèsára dáadáa ní ọjọ́ tòní lè sì lè wáyé látọ̀dọ̀ ènìyàn kan tó ṣe pé ẹ ti jọ súnmọ́ra yín pẹ́kípẹ́kí rí, ẹ ti jọ fìgbà kan wà dáadáa rí, bí ẹni tó ṣe pé nǹkan kan ti jọ dà yín pọ̀ dáadáa tó ṣe pé wá ń bínú. Ẹ kíyèsára ní ọjọ́ tòní, ẹ ṣàdúrà dáadáa lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní láti bí nǹkan bí aago 2 ọ̀sán. Ẹ ṣe prayer, ohun burúkú èyíkéyìí kó má kọlù yín rárá, ohun burúkú èyíkéyìí kó má jálù yín rárá o. Ẹ ṣàdúrà dáadáa lélẹ̀ lórí ànírí wàhálà ànírí dààmú ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí problem rárá. Nípa ọ̀rọ̀ relationship yín kò ṣeé ṣe kí ìṣù fẹ́ wáyé. Nípa ọ̀rọ̀ owó kò sí wàhálà rárá, ìwọ lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Búrẹ́dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lónìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí ni fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé máa jẹ́ ẹni ìmísí púpọ̀ púpọ̀. Èròǹgbà ọkàn yín ó máa lékè nǹka bẹ́ẹ̀ ṣe ń rò yìí lẹ́ẹ̀ máa ro tọ̀hún lọ́jọ́ tòní tó ṣe pé ẹ lè má ní clarity dáadáa nípa bẹ̀tẹ̀ yìí fẹ́ gbé ọ̀rọ̀ gbèsè ayé yín kà, ṣùgbọ́n kẹ́ mú sùúrù lò, kẹ́ gbà láfíà láàyè, ẹ fúnra yín ní fọkànbalẹ̀ látàrí pé ẹ̀mí inú yín máa bá yín sọ̀rọ̀ dáadáa. Ẹ̀mí inú yín tó sì ń bá yín sọ̀rọ̀ lásìkò yìí, ẹ tẹ̀lé ohun tó bá ń sọ fún yín, ẹ tẹ̀lé, ẹ má ketí ikún sí, ẹ tẹ̀lé kí ẹ gbọ́ nǹkan tí ó ń sọ. Èyí máa ràn yín lọ́wọ́ dáadáa ní àwọn àsìkò tí a wáyé. Àwọn àlá tẹ́ bá sì ń lá lásìkò yìí, ẹ kọbi ara sí dáadáa. Ó sì dára lásìkò yìí kẹ́ jìnnà síbi tí ariwo bá pọ̀ sí, bóyá patí ni àbí ibi tó bá ti ń play orin rẹpẹtẹ àbá àárín ọjà tó bá lágbára. Ẹ jìnnà sí, kẹ́ fẹ̀lẹ́ ṣe kí ọkàn yín lè balẹ̀, kí gbogbo nǹkan tí ẹ̀ ń fẹ́ kó lè rí bí ẹ ṣe ń fẹ́, kí ohun yín kó sì lè bá yín sọ̀rọ̀ dáadáa. Ó dára kẹ́ wà lẹ́yìn nìkan, kẹ́ jókòó, kẹ́ bọ́lọ́run sọ̀rọ̀, kẹ́ bẹ́lẹ́dà yín sọ̀rọ̀, kẹ́ ṣe prayer. Gbogbo èyí ló máa bí positive result fún yín o. Ọjọ́ tòní lọ́wọ́ iṣẹ́ kò sí wàhálà, báyìí bọ̀yìn àti olólùfẹ́ yín náà kò sí problem rárá. Nípa ọ̀rọ̀ owó ṣeé ṣe kó wọlé fún yín náà lọ́jọ́ tòní. Bíìjì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó tayọ fún yín o láyìíká yín àtàwọn olólùfẹ́ yín. Àwọn olólùfẹ́ yín máa fìfẹ́ hàn sí yín dáadáa lọ́jọ́ tòní. Àwọn ọ̀rẹ́, àwọn tó ṣe pé ẹjọ́ wà pọ̀, wọ́n máa ṣe dáadáa sí yín púpọ̀ lọ́jọ́ tòní. Kódà yín tẹ̀ jẹ́ tajàtajà, ó ṣeé ṣe kẹ́ rọ́jà tà dáadáa lénìí, kí eré wọlé fún yín dáadáa lénìí. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi connect pẹ̀lú àwọn èèyàn, láti bá gbogbo èèyàn ṣe. Gbogbo èèyàn tó bá yín ká tó bá ń fẹ́ bá yín ṣe, ẹ̀yin náà ẹ bá wọn ṣe. Èyí lè bí àǹfààní, ó lè bí oore fún yín. Ní pàtàkì jùlọ, ẹ polówó ọjà yín dáadáa, ẹ send bí ọjà yín ṣe ń lọ, ọjà tuntun tẹ́ ẹ jẹ̀rà, ẹ polówó ẹ̀ fáwọn èèyàn dáadáa. Ó ṣeé ṣe kí wọ́n bá yín bò wìtìwìtì ní àsìkò yìí tí ẹ bá ṣe léyìí. Kò sí wàhálà rárá nípa ọ̀rọ̀ iṣẹ́ yín ní ọjọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà gúnrégé. Nípa ọ̀rọ̀ owó náà kò sí wàhálà. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ní ààyè iṣẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ yín kò ní sí wàhálà, kò ní sí dààmú. Ẹ ó kàn ṣeé ṣe
kí àwọn obstacle kéékèèké kó fẹ́ wáyé tó ṣe é pé ó lè fẹ́ máa fa ìdíwọ́ díẹ̀ níbi àyè iṣẹ́, ṣùgbọ́n ìdíwọ́ yìí kò ṣe tó ṣe é pé ó máa last rárá. Ìyẹn ò ní dí yín lọ́wọ́ púpọ̀ láti má lè fàlẹ́ mọ́ṣẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ yín láwà lọ́kàn yín rẹpẹtẹ lọ́jọ́ tòní tó sì ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ máa wà ní orí pé ẹ fẹ́ ṣàṣeyọrí lórí àwọn iṣẹ́kíṣẹ́ tí ẹ ti ń ṣe látijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ni kí ẹ máa retí pé kí ènìyàn kan tí ẹ ń retí èsì látọ̀dọ̀ ẹ̀ bóyá lórí ọ̀rọ̀ iṣẹ́ kí wọ́n padà fọ èsì náà láàrin ẹ̀nì sí ọ̀la. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi improve ọ̀rọ̀ iṣẹ́ yín, láti fi ṣe prayer lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, láti fi falẹ̀ mọ́ ọ̀rọ̀ iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe. Bódà yín tẹ fẹ́ expand iṣẹ́ yín, tẹ fẹ́ rajà wọ́n jà ni, tẹ fẹ́ ṣí business sí ni, ó ṣeé ṣe kí ènì jọjọ́ tó ṣe é pé ó tayọ jù láti fi ṣàwọn nǹkan wọ̀nyí. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà tẹ bá mójútó dáadáa. Bẹ́ẹ̀ sì ni ìrìn tí yín láwùjọ náà ó máa dára yàtọ̀ ní ọjọ́ tòní. Ipò yín láwùjọ ó máa tayọ tó ṣe é pé àwọn èèyàn lè need attention yín dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele Èrùkò Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní kò sí wàhálà rárá o. Ìbáṣepọ̀ yín àtàwọn tó ṣe pọ́n jìnnà sí yín tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ̀tẹ̀ ríra ó ṣeé ṣe kó tún close dáadáa lọ́jọ́ tòní. Ìyẹn kan lè pè yín láti ìlú òkèèrè tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti ríra sẹ́yìn. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ gba àwọn àlejò ní àsìkò yìí tó ṣe pé àlejò àtọ̀nà jíjìn ni wọ́n máa jẹ́. Ọjọ́ tòní ire ọ̀nà jíjìn wá fún yín. Àǹfààní ìyàjọ́ ilé jọmọ́ ti iṣẹ́ tàbí títí àwọn nǹkan míì ẹni tó ṣe pé ẹ ti ń fojú sùn kankan láti ilẹ̀ òkèèrè tẹ́lẹ̀ tàbí látọ̀nà jíjìn ó ṣeé ṣe kí ẹ rí ní àsìkò yìí. Ẹ̀yin tẹ́ ti ń wò pé mo fẹ́ mọ gbá, mo fẹ́ mọ̀ wo, mo fẹ́ mọ̀ nípa àwọn nǹkan tí ẹ fẹ́ mọ̀ nípa èyí ó ṣeé ṣe kí ẹ wulẹ̀ mọ̀ nípa ẹ̀ dáadáa ní àsìkò yìí tó sì jẹ́ pé eléyìí máa bí àǹfààní ábíore fún yín lọ́pọ̀lọpọ̀. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi wá ìmọ̀, láti fi tú pé àwọn tó ṣe pọ́ wá lọ́nà jíjìn tó yẹ lè rán àǹfààní àtòrè jẹ ní àtàrà wọn. Nǹkan kíkan tẹ bá fẹ́ lọ́jọ́ tòní ẹ má bu ẹnu. Ẹ wulẹ̀ béèrè kí ẹ sì ní ìgboyà lórí ohunkóhun, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem rárá. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní ọjọ́ tó tayọ náà ló jẹ́ fún yín látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ìyẹn kan rèé tó ṣe pé ẹjọ́ súnmọ́ra yín pẹ́kípẹ́kí tó ṣe é ṣe kó ṣe pé àǹfààní kan máa jáde láti bẹ̀. Tó bá yẹ pé ti kówó lórí nǹkan kan látijọ́ mẹ́ta tẹ́jọ́ dà kan pọ̀ pẹ̀lú èèyàn látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí àsìkò yìí kí ẹ máa fẹ́ máa ráwọn àṣeyọrí jẹ, kí ẹ máa fẹ́ máa ráwọn èrè jẹjẹ tàbí àwọn àṣeyọrí lórí nǹkan tí ẹ dìjọ́ dà pọ̀ yìí láti bí ìjọ́ mẹ́ta. Ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ fún yín látàrí pé àwọn nǹkan tẹ̀tí ń ronú nípa ẹ̀ látijọ́ yìí ó ṣeé ṣe kí ẹ padà rí bí péjá, kí padà rọ́nà àbáyọ pé báyìí mo fẹ́ tọ́ tó sì máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kí ẹ tó gbé ìgbésẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ ronú jinlẹ̀ dáadáa. Ẹ má kánjú gbé ìgbésẹ̀ tàbí yára pinnu rárá lórí ohunkóhun kó má bàa sí regret. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Relationship yín kò sí problem. Nípa ọ̀rọ̀ owó náà sì kò sí wàhálà rárá. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ó lè rí bákan ló jẹ́ o. Tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín kò ṣeé ṣe kí ẹ fẹ́ hùwà èyí tó ṣe pé ó máa ṣàkóbá fún olólùfẹ́ yín bákan lọ́jọ́ tòní o. Inú lè fẹ́ máa bí yín sí olólùfẹ́ yín lójijì. Ẹ lè fẹ́ máa wò ó pé àbí kẹ́ ṣe nǹkan burúkú àbí kẹ́ jà àbí kẹ́ fa fanfa àbí kẹ́ fa wàhálà pẹ̀lú olólùfẹ́ yín kan ní ọjọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ má hùwà tí ò dáa. Ẹ ṣọ̀rọ̀ ẹnu yín sọ kó má bàa bí wàhálà kó má bàa bí ìdààmú. Ẹ kíyèsára. Ẹ clear èròǹgbà ọkàn yín pátápátá. Kẹ́ má gba ìjà láàyè rárá. Àlàáfíà báyìí ni kẹ́ gbà láàyè dáadáa lọ́jọ́ tòní kó má bàa ṣàkóbá fún gbèsè ayé yín lásìkò yìí. Ẹ fẹ̀lẹ̀ ṣe nǹkan lè máa gbé yín nínú bí kẹ́ sọ̀rọ̀ jáde tàbí kẹ́ fa fanfa tàbí kẹ́ bá èèyàn jà lọ́jọ́ tòní. Ara yín lè má lélẹ̀ dáadáa lọ́jọ́ tòní láwọn èèyàn àti olólùfẹ́ yín tàbí àwọn èèyàn tẹni tó yẹ pé ọdún kankan papọ̀. Ọjọ́ tòní kẹ́ kíyèsára. Ẹ fọgbọ́n ṣe kẹ́ fẹ̀lẹ̀ ṣe. Ẹ má fa wàhálà rárá kọjọ́ tòní lè lọ dáadáa. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà. Nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín issue lè wáyé tẹ́ bá kíyèsára. Tí issue yẹn sì lè fẹ́ affect yín kẹ́ kíyèsára. Nípa ọ̀rọ̀ owó kò sí problem tí ẹ bá ti fọgbọ́n ṣe ẹ ti fẹ̀lẹ̀ ṣe tẹ́ fàyè gba issue lọ́jọ́ tòní. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin jẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.